Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ìwé Jòhánù orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21 títí fún ìkejìdínlógójì. Ìjésù ìdáhùn ọ̀fọ̀ gbà mí gbọ́ wọ obìnrin wákàtí náà ń va náà dérùn má jẹ́ ọ̀fọ̀ èèṣì lórí òkè tàbí Jerúsálẹ́mù rẹ̀mẹ̀ tí má máa sìn bàbá Olódùmarè ẹ̀mẹ̀ ń sìn Olódùmarè rẹ̀ mú ṣùgbọ́n àwa ń sìn Ọlọ́run Olódùmarè rà wà mú. Túdàfọ̀ ó gbàlà tí ọ̀dọ̀ ọmọ Júùfà ṣùgbọ́n wákàtí ń va ọdẹ ti dé tán náà náà dérùn wọn olùfọkànsìn tóòtọ́ má máa sìn bàbá Olódùmarè lé ẹ̀mí àti lé òtítọ́ nítorí ọ̀fọ̀ òru wọn tí bàbá Olódùmarè ń wá láti máa sìn òun ẹ̀mí rí Olódùmarè àwọn rẹ̀ dẹ́ máa sìn wọ́n lè ṣaláìsìn lé ẹ̀mí àti lé òtítọ́. Obìnrin náà wí wọ́n ọ̀fọ̀ mo mú fọ mẹ́sàáyà ń bá ọ̀nẹ́ra ń pèlè Kristi náà dẹ́rùn bá dẹ́bọ̀ èṣù ránṣà ní wíwẹ́ ní. Jésù ìdá ọmọbìnrin náà nù wọ́n ọ̀fọ̀ èmi ẹni rẹ̀ dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀ nẹ́ẹ̀rí mẹ́sàáyà náà. Bí Jésù ti wí ọ̀rọ̀ ìtàn àwọn ọmọ yìí rẹ̀ dẹ́bọ̀ ẹ̀rùn ìyá wọn ọ̀fọ̀ Jésù ń bo obìnrin sọ̀rọ̀ àmọ̀ṣá ẹ sọ ní kan nírèdè wìrì Jésù ọ̀fọ̀ ẹ ń wá àbí iṣẹ́ ó ń bọ obìnrin sọ̀rọ̀ náà dẹ́nẹ́rẹ́ obìnrin náà dẹ́yìn ládùúgbò rùn fún wa fọ́n mi òyìn yìnyín nù òyìn súré gbá inú ìlú lọ pé máa ké rárá dédé dán ará ìlú ọ̀fọ̀ ẹ wàá wú ọkùnrin ọkàn ọ́nírè wí dédé rún ní ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mi àbó ohun dẹ́rí Kristi náà dán ó gbòrògbòrò ìtú láti lù jálẹ̀ láti tọ̀ Jésù wá náà dérí dédé ìwé dẹ́m ṣẹlẹ̀ ọmọ ẹ̀yìn Jésù ì máa bẹ́ Jésù ọ̀fọ̀ Rábì múrún jẹ́sẹ̀ rún ṣùgbọ́n Jésù dá wọn náà wọn ọ̀fọ̀ èmi nẹ́rún jẹ́ ọkàn láti jẹ rẹ̀mẹ́mù náà dénẹ́rì ọmọ ẹ̀yìn rẹ̀ dẹ́m bí ara wọn léèrè ọ̀fọ̀ abọ́nà kan ti múrún jẹ́ wàrí Jésù láti jẹ dán náà dé rásì gbé Jésù ìdá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nù wọn ọ̀fọ̀ oorun jẹ́ tèmi ni láti ṣe òfẹ́ ọ̀nẹ́rẹ̀ ràn mí wá sáyé àti láti parí iṣẹ́ rẹ̀ àbẹ́ ìṣẹ́rẹ̀ ń wé ọ̀fọ̀ okú oṣù mẹ́rin yóò kórè dé. Ihò ògbérun ẹ gbójú run ẹ sókè ẹ wo oko ẹ wo bí dédé náà ti funfun gbò ń kórè náà ọ̀nẹ́rẹ̀ ń kórè ń gba owó ọ̀yà ó dẹ̀ ń kó èso jọ sí ìwúyì àìnípẹ̀kun yí ọ̀nẹ́rẹ̀ ń furugbìn àtẹnẹ́rẹ̀ ń kórè inú wọn lè jọ yùn nítorí ọwọ́ inú ìwé rí ọ̀rọ̀ náà fún jẹ́ òtítọ́ ọ̀nà kan lè ń furugbìn olómùrìn rè ń kórè jọ kódà náà ọ̀ràn mẹ́ta ti la kórè òmùrìn ẹ̀mẹ́ ṣiṣẹ́ lé lórí ọwọ́ olómùrìn ìṣuṣẹ́ ẹ̀mẹ́dẹ́ wọ inú iṣẹ́ wọn lọ kí Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.